Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jáde láti inú ìwé ìròyìn TheMatrix. Lónìí Ọjọ́bọ̀, ọjọ́ kẹta oṣù kẹrin ọdún 2025, Ẹniọlá Sàlíù lórúkọ mi. Gómìnà Ọpẹ́bọlò ti ìpínlẹ̀ Edo ti pe Ìgbòdàlù àtàwọn alátakò yòókù sí ìṣèjọba rẹ̀ lẹ́yìn tó borí ní ilé-ẹjọ́ tribunal. Ó ní kí àwọn wà ní ìṣọ̀kan káwọn sì jọ ṣiṣẹ́ pọ̀ fún ìgbéga ìpínlẹ̀ Edo. Ìgbòdàlù ní òun kò ní pé ẹjọ́ kòtẹ́milọ́rùn. Ọpẹ́bọlò ní àṣeyọrí òun jẹ́ ìpè láti tẹ̀síwájú nínú iṣẹ́ tóun ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. Ẹgbẹ́ òṣèlú APC ti fi kòbákùngbé ọ̀rọ̀ ránṣẹ́ sí Peter Obi lórí ọ̀rọ̀ tó sọ nípa ipò tí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí wà. Ó ní àṣeyọrí ààrẹ Tinubu kò ṣeé kó dànù rárá, bẹ́ẹ̀ ni àwọn kò nílò ìbuwọ́lù ẹgbẹ́ òṣèlú alátakò kankan. Ilé-iṣẹ́ NNPCL kí ọ̀gá àgbà rẹ̀ àtàwọn ìgbìmọ̀ aláṣẹ tuntun míì káàbọ̀ pẹ̀lú bí ọ̀gá àgbà àti àwọn ìgbìmọ̀ aláṣẹ tẹ́lẹ̀ ṣe ń kààṣà wọn. Ilé-iṣẹ́ ọlọ́pàá kógun jà wọ́n nílé ẹ̀kọ́ àwọn oníjìbìtì orí ayélujára ìyẹn Yahoo School. Ó fi ọwọ́ ṣìkún òfin mú àwọn 10 pẹ̀lú ọmọ ọdún 12 kan. Ààrẹ àgbáríjọpọ̀ ẹgbẹ́ ọmọ ìjọ ti sọ kòbákùngbé ọ̀rọ̀ sí Wike. Ó ní ọ̀rọ̀ tó sọ nípa ìlú ìjọ kì í ṣe ọ̀rọ̀ tó mú ọpọlọ dání. Ààrẹ Tinubu ti lọ fún ìrìnàjò àbẹ̀wò ọlọ́sẹ̀ 2 lórílẹ̀-èdè Faransé. Ìròyìn eré ìdárayá. Nínú ìdíje English Premier League, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool gbé ewúro sí Everton lójú nígbà tí nǹkan ṣẹnure fún Newcastle àti Man City náà. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé TheMatrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.